Welcome. Mama jókòó sí Africa in your low mentality. Kó máa claim bí pé o mọ everything tó ń ṣẹlẹ̀ ní ìlú òyìnbó, or you can talk about ìlú òyìnbó. Ta ló sọ fẹ́ pé wọ́n tẹ̀ ń lọ́rẹ̀ ní ìlú òyìnbó gan? Ibi tó ti gbé gbági nìyẹn. Ṣé wọ́n sọ fẹ́ pé wọ́n lọ́rẹ̀ ní ìlú òyìnbó ni? Nigeria ní Africa bẹ́ẹ̀ lẹ ti máa ń kọ́ rẹ̀ ó ṣì kiri. So mama sọ rádaràda tó ń sọ kiri. You don't know anything about the diaspora. Ọlọ́kọ márùn-ún ni ẹ́, o ní làákàyè. You don't get what it takes to be talking about marriage. You are a nuisance. You flip-flop. You do everything together. You always say something that will suit you. You are a manipulator. Alárekereke ni ẹ́. O wà domineering. O fẹ́ máa dominate àwọn èèyàn. O fẹ́ máa force àwọn local, àwọn nonsense. Kí ni ẹ ìsọnù ẹ tó mọ̀ yẹn tó fẹ́ máa force lórí àwọn èèyàn. It cannot work. Ẹ káàárọ̀ ṣàlàfíà lẹ́wà. Ó jẹ́ mọ̀ nǹkan tó ń ṣe, ó jẹ́ àjọgbọ́n. Sí ọkùnrin, I'm not talking about women now. Even women, any woman, any man, tó bá ń fún any marriage advice. Kọ́kọ́ wo filter ẹ̀ wò, ṣó sọ reality ẹ̀. For instance, I listen to Ave motivational talks. I listen to TDJs and so many foreign motivational speakers. But when it comes to marriage counseling, àbí marriage reality, ní ilé gbọ́rọ̀ Steve Harvey, àbí Oprah Winfrey, àbí TDJs, because they are not speaking my reality. In time on it. Àbí kó obìnrin kan kó lóhun òyìnbó, àbí kó lóhun ti gbé nílùú òyìnbó, òun ti lajú kó wá jókòó sí the keyboard kó máa fún mi advice. I live in Africa. Ní ìlú òyìnbó tó ti ń sọ fún mi wípé idea òyìnbó tó ń gbé wá tó sọ wípé don't allow a willing man to tell you what to do. No man can dictate your friends to you. No man can tell you to stop working. No man can do this, no man can do that. It is equal. Kò sì dànù. Ẹlẹ́nu irọ́. Hádẹ̀ máa sọ̀rọ̀ ìlú òyìnbó. Like say he dey for ìlú òyìnbó. Like say he know wetin ìlú òyìnbó be. Go and sit down. Àwọn marriage counselor rádaràda. Wà mo ti ń wọ̀n ẹni wò Mewolaka ẹ̀. Sorry lórí app yìí. Tó bá yẹ pé ìwọ nìkan gan ni mo máa bá mama counter àwọn rádaràda tó ń sọ. Mama bá ẹ fà. Mo ní kó yé máa sọ̀sọ́kúsọ pé o ò lọ́rọ̀ lẹ́nu ọlọ́kọ márùn-ún. Mo lò lọ́rọ̀ lẹ́nu. Mo ní kó gbẹ́nu kúrò lára ìlú òyìnbó pé ìlú òyìnbó sí àwọn diaspora wọn sí level ẹ̀. A máa sọ bí pé o mọ anything wá dẹ̀ jókòó sí Nàìjíríà nínú kúbíkù ẹ̀yẹn wá dẹ̀ máa dàbí pé o mọ nǹkan kan tó ṣẹlẹ̀ ní Amẹ́ríkà. Go and sit down. Ìlú òyìnbó wà ń bẹ̀ ni. Àwa tá wà ní ìlú òyìnbó gan. Àmọ́ gbogbo nǹkan tó ń lọ tán. Má máa jókòó sí Africa in your low mentality. Kó máa claim bí pé o mọ everything tó ń ṣẹlẹ̀ ní ìlú òyìnbó, or you can talk about ìlú òyìnbó. Ta ló sọ fẹ́ pé wọ́n tẹ̀ ń lọ́rẹ̀ ní ìlú òyìnbó gan? Ibi tó ti gbé gbági nìyẹn. Ṣé wọ́n sọ fẹ́ pé wọ́n lọ́rẹ̀ ní ìlú òyìnbó ni? Nigeria ní Africa bẹ́ẹ̀ lẹ ti máa ń kọ́ rẹ̀ ó ṣì kiri. Tẹ̀ máa ń jókòó sílé. Àwa ti ìlú òyìnbó, the diaspora people. Ìlú òyìnbó ráyè ẹjọ́ rádaràda tó ń ròyìn ẹ̀. Wọ́n ń lọ́rẹ̀. Mi ò lọ́rẹ̀ lágbà tí mo ti dé ìlú òyìnbó. Sọ pé ọ̀rẹ́ ò ju pé ká bára sọ̀rọ̀ lórí fóònù few minutes láti lọ. Ta ló ráyè ẹjọ́? Tí wàá sọ pé àwọn ìlú òyìnbó ló máa ń sọ pé ọkọ ò lè sọ pé ẹ̀yin lẹ máa ń ní ọ̀rẹ́ ní Nàìjíríà. Ẹ̀yin ni ẹ máa ń worry pé ọkọ yín ní kẹ́ lọ́rẹ́ kan. We know they keep friends for ìlú òyìnbó. People they mind their business. No they talk wetin you no know. Ọlọ́kọ márùn-ún. No they talk wetin you no know. You're over sabi too much. I say you know rich. I say you know fit. I say you are not qualified to be given marriage counseling. I say you know be person way. I say you should look for another niche. Torí àwọn fabulous, àwọn irọ́ rádaràda, àwọn ètekéte tó máa ń sọ lórí page yẹn, àwọn tó ti wà brainwash tó ń tẹ̀lé yẹn. Anyway, mo mọ̀ pé like we all say àwọn ọkùnrin ní base yẹn.
àwọn ọkùnrin tó jẹ́ base yẹn gan àwọn many people ló ti kóra wọn kúrò torí pé wọ́n rí pé rárá ló ń preach ìgbà tó fi sọ pé ọkùnrin tó bá ràn ìyàwó ẹ̀ lọ́wọ́ nínú ilé pé gbẹ̀wù dání ni pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ó rí pé o mọ nǹkan tó ń sọ ó ti ní ọkọ ní ìkíní kejì kẹta ó mọ iye ọkùnrin tó ti gorí ẹ̀ tó ti bá bímọ ni tí wàá jókòó tí wàá máa give marriage counselor tó mọ̀ counseling sorry tó mọ̀ gbẹ́nu ẹ dákẹ́ ìwọ Mewolaka ẹnu irọ́ ẹ ẹnu olè ẹ tó ń dùn yẹn tó máa fi ń sọ̀rọ̀ bíi pé o mọ̀ nǹkan kan yẹn over sabi ẹ ti pọ̀ jù mo ní kó má máa gbẹ́nu wá sọ́dọ̀ àwọn ti diaspora pé a sí ní level ẹ kí ló ń ṣe é mo ní a sí ní level ẹ mo ní a sí ní level ẹ we no dey your level. It's everywhere. When a man brings 40, when a man brings 80 and you bring 20%, you have equal rights. And your colony, he has no right to cheat on you. If he cheats on you, living, you have every right to check your man's phone. A man has no right. Oh, to read that tó ń sọ. Tali orí ẹ ò pé because in ìlú òyìnbó àwọn couples máa respect ara wọn. Wọ́n yìí lọ orí fóònù ọkọ wọn. Wọ́n yìí flick around on their phone kí lẹ ń wá kiri. Then nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé tó bá ń preach àwọn fake àwọn rádaràda tó ń preach yẹn. Máa preach ẹ̀ fún àwọn obìnrin that does not know who they are. Jẹ́ kí n sọ fún kíní kan fún ẹ lẹ́nu, make I tell you one thing. Women will know who them be. We know their worth. They know what to do. And let me tell you, when we say woman will know their worth, mean that woman, you must self-develop yourself. You must partake continuously on your personal growth. Sitting down, kó kọ́wọ́ jọ nínú ilé, kó má ṣe nǹkan kan, respect wo ló fẹ́ jẹ́ kí n sọ fún ẹ ní Nàìjíríà níbi tó tẹ rò pé wà tó rò pé Nàìjíríà àwọn ọkùnrin fọwọ́ gba obìnrin lórí. Mo ní arena mentality ẹ nìyẹn. Mo ní kò work. Even in the northern part of the country, Nigeria, I spent most of my years there. They respect their wife. Do you know how they cater for their wife? Do you see them slapping and pushing their wife everywhere? Tí Hausa bá fẹ́ yàwó mẹ́ta mẹ́rin, nǹkan tó ṣe fún kan ló máa ṣe fún kejì. Ó máa try adé àwọn ìyàwó Hausa wọn yìí ṣiṣẹ́. Wọn yìí ṣiṣẹ́. So jẹ́ kí wá sọ nǹkan fún ẹ. Níbi tí àwọn èèyàn bá wà tí wọ́n ṣiṣẹ́, wọn ò lè máa expect rádaràda tó ń preach. Ó yẹ mo ṣiṣẹ́ 40 hours, ọkọ mi ṣiṣẹ́ 40 hours. Mo ti dé gan ó ti rẹ̀ mí. Ọkọ mi understand pẹ̀lú mi pé ó ti rẹ̀ mí. Ó kọjá sí kitchen, ó wá nǹkan nínú fridge tó fẹ́ jẹ. A tẹ̀ sọ pé ṣé mo fẹ́ jẹ. Àbí tó bá rí pé mo ti tired, òun náà lọ bíṣẹ́ mo lọ bíṣẹ́. Ó máa fi pé okay bóyá kó ń get nǹkan kan fún àwọn ọmọ kí ló ń sọ pé tó gbádùn lórí náà. Kò sí pé èèyàn force èèyàn kan intentionally tó bá wà pẹ̀lú èèyàn tó love ẹ, you don't want stress. Ó fẹ́ kí èèyàn yẹn kú náà, àbó gbádùn ni. Àbó gbádùn ni. Àbó gbádùn ni. Nǹkan tí Bíbélì sọ fún wa ó ní when you are married to your man and woman once they get married. Ó ní wọ́n ti di ara kan náà, they are one. Tó bá di ara kan, kí ló yẹ kó máa yàtọ̀ síra wọn? Kí ló yẹ kó máa pín? Tí wọ́n ní èèyàn kan di nǹkan ṣoṣo, ó mì pé bí torí bá ń fọ́ mi, òun náà ó mọ̀ pé orí ń fọ́ hàn. That is the mystery of marriage. Okay? And that is from the Bible. So mama sọ rádaràda tó ń sọ kiri, you don't know anything about the diaspora. Ọlọ́kọ márùn-ún ni ẹ́, ò ní làákàyè. You don't get what it takes to be talking about marriage. You are a nuisance. You flip-flop, you do everything together. You always say something that will sweet you. You are a manipulator, alárekereke ni ẹ́. Ó wà domineering, ó fẹ́ máa dominate àwọn èèyàn, ó fẹ́ máa force àwọn local, àwọn nonsense kíní ẹ̀ ìsọnù ẹ tó mọ̀ yẹn, tó fẹ́ máa force ẹ lórí àwọn èèyàn. It cannot work. Mewolaka, lọ́rọ̀ lẹ́nu. You no be marriage counselor. No force yourself a waiting you no be.
People just ẹ̀yìn mú sí ẹ báyìí kí ló ń sọ òtútù dé ìsọnù. People who need privacy, there shouldn't be secrets between you and your husband. Blah blah nye. Ta ló ń ṣe yẹn ìwọ ló ń ṣe yẹn tó já gbádùn lórí app blue yìí. Ìwọ ló ń pariwo tí cheeky, side cheeky, kìíní kọ̀kọ́ everyone ló máa ń pick on, wá pick on single mothers. Ó sọ pé wọn láyọ̀lé pé no matter what happened tóbìnrin bá fi tóbi sí nílé ọkọ pé kò lè kò should not be proud tó bá tiẹ̀ ń nà ọgọ́ tó yẹ kó sá fún life ẹ̀ ni you said the woman should not be proud ó ní kò sí pride ó rí pé orí ẹ̀ ò pé ìwọ ló ń ṣe yẹ́nyẹ̀n tó jẹ́ ká gbọ́ràn ìwọ náà ni wàá tún sọ pé ọkọ ẹ kọ́ bá ẹ dúpẹ́ ìwọ náà ló sọ pé ọkùnrin tó ń ràn lọ ìyàwó ẹ̀ lọ́wọ́ gbẹ̀wùdẹ́ni ni ọkùnrin ọ̀lẹ ni ìwọ náà ni ó ń sọ̀sọ́kùsọ ìwọ ni yẹ́nyẹ̀n o ní problem so ń lògùn ẹ so ń lògùn ẹ. Motivational speaker ló máa ń sọ lórí kìíní Áfíríkà ni mo gbé nílùú òyìnbó lọ́hùn ayé obìnrin ni ìjọba abẹ gbé ayé wọn gbélé obìnrin lọ́wọ́. All those speaking àwọn ọkùnrin tó ń sọ wípé when you provoke a woman when she walks away then she will walk like this then she will walk with her shoulder high and then she will rebrand herself and then she will succeed tí gbogbo ọmọ ṣe yeah preach it. They are saying that because they know they have everything to lose. Wọn àbí Steve Aveda ó lọ yájúyájú òun lọ cheat tíyàwó ẹ̀ bá file for divorce on the ground of wípé cheat half of gbogbo nǹkan tó sì ń ṣiṣẹ́ fún láyé ìyàwó ẹ̀ máa gbà if not all. Ìyàwó á tún máa enjoy child care child support ó tún ní oye tó máa yọ from nínú owó oṣù ẹ̀ lóṣooṣù tá máa lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀. Bẹ́ẹ̀ ni because when táwọn ọmọ bá jókòó sí ibi tí wọ́n wà lọ́dọ̀ ẹlẹ́dàá wọn tẹ́ bring wọn wá ayé ìwọ obìnrin àtọkùnrin those kids do not ask to be born. So when you bring them come here you must be responsible for them. That you people are divorced you are no more together kò implies pé kò má tọ́jú ọmọ tó mú wá yé ìwọ ló mú wọn wá. So jẹ́ ká sọ àwọn tó ń ṣe dá sí àwọn ìlú òyìnbó ló ń ṣe dá ni àbá àwọn African bíi 13 slave ẹ̀mọ èèyàn tẹ́ sọ àwọn èèyàn di ẹrú tó jẹ́ pé àwọn ọkùnrin they will born they will not take care of their kid wọ́n á dá ọmọ wọn yẹn sílẹ̀ fún ìyàwó. So kí ló ń preach why are you talking about something that is a nuisance that is evil? Why is it that is what you like to preach about to talk about tí wàá jókòó wàá máa ṣẹnu wele wàá máa ṣe yẹn tó láwọn kan sí yẹn ìwọ ló dẹ̀ máa ń sunkún ìwọ ló máa ń sunkún lórí social media ìwọ ló máa ń sunkún lórí àwọn ọ̀rọ̀ rúnrún tó mọ̀ nípa tó make sense tó kọ́gbọ́n téèyàn lè kọ́gbọ́n bẹ́ẹ̀. So and again cheating on a woman. Why are you talking about cheating every time? O ti sọ tẹ́lẹ̀ pé tọkùnrin bá ń báyàn sùn obìnrin yẹn ò ní láti fi sílẹ̀. O ní issue, o ní mental issue, o ní mental health problem. O ní àwọn depression tó ń affect ẹ. O wà depressed. Tí depression yẹn bá tó bá ti ń feel tó wà ní situation yẹn wà kàn fi kó jáde kó máa sọ̀rọ̀ kó máa tó máa wá àwọn tó máa attack. Ó yẹ nǹkan tó máa ń ṣe ẹ́ nìyẹn. But they sọ pé kí àwọn èèyàn ẹ kó fi ẹ kó focus àwọn ẹ kó máa keep ẹ kó máa gag ẹnu ẹ tó o máa over yarn. As a matter of fact, most of these motivational speakers, most of these foreign marriage counselors, we end up on the streets. That is why they are scared of their wives. That is why a woman will tell them, go to the kitchen, go and cook and serve us. That is why their woman will expect breakfast on bed. Can you imagine? Their woman will expect them to babysit while they go to work. That is why their woman will check their phone. Nobody discover one cheated, they cheated or something like that. That is why their woman will walk away because their husband cheated on them. Oh, gbádùn. Kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ báyìí? Let me tell you one thing. When you love someone, ó fẹ́ kéèyàn yẹn kú. When you love, you don't, Mewolaka, you don't know what love is.
Anyway, you don't know what love is. You think just marriage. Ko marry, ko ma gbokiri, ko ma senu wele. When you love someone, you are there for them. Thick and thin, you are there for them. You will help them. I don't tell my husband. People don't tell their husband go and cook. They can see that they need to assist, to do it for themselves, for both of them. Because their own love is share with tire. O fe pani. Àwọn ọmọ ẹ ò ní jẹun ni. Ìwọ kọ́ ló bring àwọn ọmọ wọ̀nyẹn ni. What are you talking about? Pé kéèyàn ṣe tea fún mi. Ó po tea fún mi lórí bed. Ó fọ pamper mi, ó ṣe tán a enjoy ara wa. So kí n máa ṣe kí ikú kí n máa sọ ẹ kí gbogbo ara máa ro mí. How do I want to be good on bed? Oh, mọ nǹkan tó sọ. Mewolaka, you know be nothing. You don't know anything. Marriage counselor to first alright by force by fire. Oh, need it because you don't know what it takes. O manyan rada. O manyan amiss. And again, stay away from the diaspora, the obodo Igbo people. They know they your level. Level is low, gone. Standard is low. Stay away. No one stay away.